Ori agmo. Oye sistario wane o. Emi. IKP. That you know about women. You need to know about it. Even phone. Women phone. Then we watch China. A phone no only make Abuja. Or say Anya. Me I man we. Where's the Where's the Almost say bisha. Where's the You will ugly view. So that view. Where's the we must. Amata. Where's the Mana yari utale. Oma. We na kai we. Respect you. Problem here there. Oma. It the body maso. Problem here. Okay na. Kai. Osaba John Agbesha. Ugly one anyapo zebubu. Emi ya no ni o. Agbe yo. Ogogo ne sister onagare ubune o. Onagare ugae ne o. Emi ya no ni o. Agbe yo. Emi ya no ni o. Agbe yo. Yorama, Usuwa. Bosuno, obeni adeni. To wete ni emi sunu vedia. Woki? Yorama se ni ibeji. Otira me. Ije me weni ni do ni o me epanawu. Ube. Oni do me epanawu. Epanawu. Ena kama we se ise ti o me epanawu da kun ma gbe ne. Be we la kere sena. Awi me pa ni ata o. Ah o na. Ọmọ kékeré ọ̀nà àwọn kékeré gbìnà ọmọ ìpà ọ̀nà ẹ̀wù náà. Léwu ọmọ bí ṣe mẹ́. Ya ìwẹ̀ ìpànì àtàrà ìwẹ̀ ramáwé ìwẹ̀ jẹ́ náà gbìnà mẹ́lẹ̀ ọ̀tá máa wẹ̀ ìyẹn kó ní ọmọ ìwẹ̀ ọ̀chẹ́ náà jẹ́. Yọ̀pá yóò bọ̀rẹ̀ yọ̀pá yóò wọ̀rẹ̀. Ìmọ̀ náà wọ̀ ẹ̀bá náà gbọ́ owó ní ìdọ̀pá èèyàn wá rẹ̀ ọ́. Yá ìwé ni mo ìwé wọ̀ yá ọ̀rọ̀. Ìnáwó ẹ̀mí náà wọ́n yìí gbówó kan wà làwọ́dọ̀. Ìwà bẹ́ẹ̀ làwọ́dọ̀ máa bẹ́ẹ̀ lọ́dọ̀ nọ̀wé jẹ́rẹ̀ nù jẹ́. Ọdún náà kí wọ́n máa ṣẹ̀wẹ̀. Wọ́n ní sẹ́wọ́n. Ilé ìwòsàn ló bá rí ẹ̀. Ọ̀rì máa yá. Ẹ̀yẹ àfẹ́. Èmi yà á mà. Kọ̀. Mọ́ dúró kàwé rẹ̀. Ìgbòho ní àmà. Ọtún ẹ̀rọ. Ọ̀rọ̀ wà lè du ọ̀rẹ́ ìgbà. Ọ̀nà ẹ̀rú ló pè à. Ọmọ wẹ̀ tiẹ̀. Ọmọ. Ìwé ni mi yá ìlú wẹ́ kékeré dé o. Gẹ́gẹ́ ó wẹ̀ kí n fẹ́ kọ́. Ẹ ti gbẹ̀ họ. Ẹ gbẹ̀ họ rẹ̀. Wọ́n lọ yá mi kàwé rẹ̀ ọ̀nà. Wọ́n ní wọ́n yà rí òfò òhànà. Òhànà yìí nà ọ̀rọ̀ lè yà yín nù ẹ̀gbẹ̀gẹ̀rẹ̀. Wọ́n wà má. Eri ọmọ. Wà á fẹ́ kọ́. Eri ọmọ. Ẹgbẹ́ ẹ̀fà yà mí o. Àwárí ẹ̀rí bí i ìdẹ̀wò ìdẹ̀wò dárẹ̀wò ó yà jùmọ̀ lórí ìgbà ìwà. Wọ́n bẹ́ẹ̀ yẹn mímì náà yá kí o wá. Òwá. Wíyá ìdẹ̀wò ìwé náà dàwó ìdẹ̀. Ó yà jùmọ̀ lórí yà kí ìwé tutù kì í sọ̀lá kan wá. Àwárí ẹ̀rí ẹ̀rọ àtànú. Àrí ẹ̀rí sí ó bí a ní wọ́n kò wá ẹ̀ ó bí a. Uta. Ẹ̀ ó bí a. Obege mọmẹkẹ yìí ya ìkíní yà á gé wọ. Ẹ̀mí nù àrí ìbá ẹsẹ̀ mo ọwọ́ wa ní àfikún ẹ̀yọ́ tọ̀ wá sọ wá túmọ̀ sí ọwọ́ wa. Mímì náà yá kí o wá. Mọ́mí ló lè yá kí ẹ̀ gá ilẹ̀. Yìí ẹgbẹ̀dẹ̀ tọ́ ni. Ọ̀gànà ní àwíyàmùdúkú. Náà yàrá ẹ̀ yà fẹ́ kọ́ à. Oye ma, òwá ma, òdẹ ma. Ẹ̀ẹ́dẹ́ ma ní àbá ìpẹ́, màá yí mi àlá lọ́wọ́. Ọ̀rí ma àwọn ẹ̀mí abẹ́bí. Bí mi ní lóhùn, wẹ́ Uzama ńlá ma ní àrí ẹ̀yẹ 20. You. Yes, now. Mo dénú náà wọ gbé gáì. Ọ̀rẹ́ ilẹ̀ 20 wẹ̀ ta ni ẹ̀fẹ̀ ìwé ìgbé sàkọ́ à. Yes, sir. Òye yá kún.
amiru no we na obi go ane wo gegede o da fe ro ane gegede no we no ke ane gegede yo be ki when we opuna we opuna to we ne we ne se de kwa no be kan so se boy e ma no me do bo me lo ko mare me le ro me ni te kun ya e ya wa ne ru do bo wa ni do bo ga de ya gbe na e bu ya de e ri me ne ru we na yo ba afia nya ni me me kila yes na la o da jo ma mo wa ni maya ma no ki opo na ni maya la ona ya tele we ona ewu do pe o ya mo ya de gbe into bo ni ya o go to oni ya tele ya da ya pro fia Adama. olugba eke kama okugba kere ya kama wewe no ga tama no ga ti me pa o ma kinu ati me pa ovenu ewe oda fun yi If I am, the meeting ga weti when you about the cabo. Hear me with him. ona ira ka na e ma we do ira iwa kama wewe baba na ya be dikwe gwana owo ki me we mo oda fun we so ma kinu ati oda fun we pa e no keke no fe no we ima we di yari ira emi kama we baba na we ma we totana owo ki me we oda fun we me so when you not in bye la e do pala mo Yeah, qua voi. E pala deve e gui deve alle noi. my dear any food really yari o ma Yeah, any food yari o yeah, then who then we have stop bye ma yeah. here ma ala me we uruni akodi odo wa we no wo ki mi ati me pa ama keke na ene do aya we je wa ya go da pwe yali ra ti yari o ma Eh. Wala wa mi so pe na ni o Adamo sa. Damo la vese. oje na Se damo. ko yo Damo. yo re ne Yare ne si. Eni wa je get do le mi wa ji ni meke na won ru da ta ma me wa re re jugbo opie na. Ti na wa ri ari eze. bi kai Na assignment ni a le bai. Mi ya fefe. waka bo wa here ibege enu ya wegbe enu ya nwina Ese. ha me mai yore we je zeri ne ya same na ya le ra akugbore opokwo oke Ese. kaka bo wa here Ese. ibi pa na we dey vai we oge ipari we do ati me na we ri pa no wrong iwo okeke nu we oda fun we me hina ari pa no wrong for gbeso we titi me daddy we titi me name my one we titi me dear oge pa na ri pa no wrong iwo Nye mi nuka ne ne sa. we are with him sa we home name Nye ne. Ele igual aí oma ya yo mbolu ngaro arugbo samuel yo roba no mundo na pa Nye. Ka. Gele mu mege. Kede si do amogo yan we na. o se uga we ejowa ihe o se no ma no gwo mo wenya you never tagile tote wa ron we ni wari we ze wo ṣùgbọ́n really yo ya pepe me yo you know ya pepe me we yo egbe na gele we ni da won yi do da won na do mi egbe really man bu wa ka we o ma no ma wo kin e ugile wa kin
Umagbe. We say the way Ina do me we o wanari you waze wo ko e uke. We say the way madam. Ele me mada we. E ma no ma we ki. Tabo. E bateu. Ele ayo bomu we ma no ma. E yari bokawe. Ele de yari bokawe na gbo awe. Awe di. Tabo. You go dey shock you abi? Yes. Na gala wana. Baba. Ija, o be gela ya we a. Ya we dey tabi jo a. Gala wa. We danyo wime. Danyo ruame eru danyo gure. Emi no wa mumeri. Owa luga nanyo. Nize geta gegari ba no komanu. Ye wume iyoma. Uma bosi. Ume ma be no ba mo fi. Iwe. Lao. Otomeni agbera adanene. Bokmeze. Otomeni no ruo deni ba. Ihonu fion. Gume baloma no do ihoni fion. But you wani ra one ni a. Yin go ra o. O to ni ariga si wo hi go kian. Ije. Adege tu du me no ajigo ya o. Kama yari mo. Wa weni we jaro di mari no momo ijaro lu ya wo no da wo yo. Mo so to ni arugo to ni fe ko hu a. To ni awo ne ona si go ne. Se ti ya kin o ya wo no ajigo ya o. Uteta seruame uwese ti wa ho ni fion to ni Ije wa kin ajigo ya o ta ma me. Mi hiata iho ni fion ruame la ho ujobona me la ruame ujobona me ti ho ni fion ma ho la ho Oma do brother. Ihe no kai. Wesi Ya wasi o bo. wesi ru. Ebi kama wasi ni agu egbali no do. Eya ka me wari ri o. Imo ka ri wari mana hiyo. Oni go mu yo na. Yeah, verse 260. Gume hiyo. Ni wani. Okay, ki lu to ni gbera ba ni no gbera ho ni. Ima oni tanki jo ru de mi ni ajigo ni wo gege. Mama. Ni lu ka ide. Wese. Ya ta ma wasi re. Wese. Ya ta ma wasi re. No ta ri yo. Hiyo. Mama. Mu do gberi go ru ya na mutare wa. Ija. Ya me yari gi moto no ma. Uri ogwa me. Ni ri anyo nu ewe. Gwe ri gi moto ya ri we do ya bi omo ya me. Ma do ka be ri o wese. Ije agbo ya efo bi omo ja no wa. We ki do bi omo ni musume se we o ke do ya me. O ke ni wa da we kan ri. Amasi aya. Ogata ose. Amasi aya. Ogata ose. Awachi. Ibu wato. Ye na foma. Ye ni ki wa ya. Wa uko kai. Ya na para payuko. Oni Nigeria. Iye na goma. Wori mewa. Iwe ni ki wa we ọtí ó tẹ́lẹ̀ nà kékòdé ihò ọ̀rọ̀ akẹgbẹ́ kòdé nà dẹkùndẹkùn ẹ̀. Iye náà gùn ọ̀mà wọ́n kí tẹ́wọ́ oògùn oní ni màá gbá hìrì rẹ kì
Medega enede. Eva ọnwa. Tata gere. Amiongho. Ihe na-agụ ọnwa. Obi nwena. Igwe n'ike ụgbọ anyị. Wa ekeni. Imete jaoji. Ọmọ adọ́gba ni. Ìtẹ́ mẹ́kítọ̀ hàn. Ṣùgbọ́n àgbẹ̀mí kú gẹ́gẹ́ ọ̀wárọ̀ ni. Èmi kí aná tẹ̀tẹ̀ mẹ́jà bọ̀ kí ajá lè kó yeye. Dáfẹ́ òbí ọtẹ mi ní ọfà mi wà. Ọ̀kẹ́ ìmọ̀ pé gẹ́gẹ́ nání ká kó àlọ́. Rata. Wọ́n ìpàṣẹ. Kéyìí fi bọ́ gbèrè ẹ̀rẹ́ náà dá yìí. Ìjẹ́sà tí wọ́n tẹ́mẹ́. A máa bí ẹ̀rọ bẹ́ẹ̀ ní púpọ̀. Ìwé rẹ̀ sẹ́nu ọdún yẹn mẹ́fà bèbè náà máa ná kú ẹjọ́. Ẹ̀yin náà wọ́n máa ẹ̀yin lọ́gbàgbé fò. Ọmọ mọ́ ọmọ ẹ̀kú. Ẹ̀wọ̀n ta ní. Ń gbọ́ bá rí bí ẹni ẹ̀kẹ́ náà jẹ́ ojú rọ̀pà má rọ̀pà. Ọ̀kẹ́ ìmú mẹ́sùká nígbà kìnnì máa wọ́ ìgbàdo. Òtẹ́mẹ́ náà rọ̀ ọ̀kẹ́ ìgbàmọ̀ kẹ́gbọ̀n wí máa bí ẹ. Tẹ̀nà náà ẹ̀ wẹ̀ náà kan ẹ̀rọ. Bàbá náà ìmọ̀gíjà lékúé. Èmi náà túnú bá sọ̀kọ̀kọ̀, yóò náà túnú bá sẹ́gbẹ̀. Ọ̀rọ̀dá lọ́fẹ́ ṣùlẹ̀ ṣùlẹ̀. Ogyobo láàyè wẹ́gbẹ́. Ẹgbẹ́ tí wàá mẹ́yà kà máa wẹ́gbẹ́ ọ̀tọ̀ ní yé kí hàn. Òkè ló wà fi máa rẹ̀ rẹ̀. Ìyé kí hàn ẹ̀ ìkí hàn. Àti ọ̀fígó. Ọ̀fígó ni à. Mẹ́rẹ́ mi ìwọ sẹ̀. Mẹ́rẹ́ mi ìwọ. Lọ́nyà ẹgbẹ́ ìkí hàn rẹ̀ 260,000. Yà mí àmì 260,000 yọ ní mú nẹ̀. Ebe ìtì kí yọ kiri náà lè 270,000 yọ. Ọ̀gá ẹ̀. Ẹ náà mọ̀ ní àná. Òkúta máa ń wẹ igbó náà rí. Wẹ̀ gé ní igbó náà rí. Òwe gílè yà kí n tó ní. Wọ́n ní máa mí ní àgbà onígbàgbọ́ yà kiri 260. Ilé 260 ọ̀rẹ́ mi. Ọ̀sẹ̀ ló wọ̀ 10,000 naira. Ẹni lọ́pàá náà fi ń gbọ́. Orí ẹ̀ ò máa yé. Ó lọ yàrá tá máa wẹ̀. Òkú ni ìwọ̀n ẹ̀ sàlẹ̀. Ó rẹ̀ ti di rẹ̀. Òru àmẹ́ ló bá sì bá onígbò náà wé ní yà kiri ọ̀wé 260. 260 ni ẹnẹ mẹ́ẹ̀ẹ́bẹ̀ rí nẹ̀. 10,000 kẹ ọmọ ayé ní ìdẹ́ yìí. Ọmọ kiri wẹ́ pírọ̀tì ní ọ̀rẹ́ ní bí yà kọ́ ọ̀rẹ́ ayé ẹ̀ so. Ẹ̀hán ní ẹ̀ má tàbọ̀. Iná mi Ẹ̀wẹ̀ pọ̀lọ́sọ ní ni à. ìgbẹ́ náà mi kì í ló ní gómìnà òbí ẹ̀ yìí. Òbí ẹ̀ yà tẹ́lẹ̀ rà ẹ̀ tó wà láì máa yára wà. Ọmọ dùn ká ẹ̀bí rẹ̀ ọ́nì. Lọ́dún máa sẹ́nà kúrì ẹ̀. Ẹ̀yìn ló ká ẹ̀. Àbókíà. Ẹ̀yà mà. Ẹ̀wọ̀ orí yóò wá. Òwe àhùn fún àmọ́ àgbẹ̀. Òwe yà kí bẹ́ẹ̀ àbí. Ẹ ti yà ẹ jẹ́ ibẹ̀ tó wẹ̀ bẹ́ẹ̀. Ọmọ ya sẹ́ẹ̀lẹ̀ ní sódò gbé bẹ́ẹ̀. Ọwọ́ pàmì lọ. Ìyá mi bẹ́ẹ̀. Èmi àti tiẹ̀. Ìmọ̀ akẹ́mẹ̀ búga àwọn owó ẹ̀wò lórí ẹ̀. Àwọ̀ kò. Wẹ́ẹ̀rẹ̀ yìí lẹ́wà máa lájà mà yá lájà. Ní mẹ́rin ìpè ìwé náà mi gbà wá tó tún mẹ́. Ìjẹ́ wọ sí i. Báyìí wẹ́ kú gbé ẹ̀jẹ̀ náà máa ẹ̀ gbé. Ìdògbẹ́rẹ́dẹ́. Ìdílé àfíwé sóni à. Ìdògbẹ́rẹ́dẹ́. Jáde o. Ó yọ. Ìyọ́ ẹ̀. Ó yọ. Láfọ̀rẹ́. Ọ̀yẹ́. Oye sí. Bọ́ọ̀sì ní mọ́nẹ́rẹ́ ìwé ya gbà ní ti ego ní ya fi tó. Iye ká mú wẹ́rí mi wá nínú yàgbá ni. Ihe ọta ma wewe ọma n'ohi tọna. Ihe sugbo ihe na mi ọ na ha mi ewe 270,000 ihe ya tọ. Agwe na ndo biye 260,000. Àrèdòpọ̀ mi ẹgbẹ́ ìrẹ́yà sùn. But èyí ní gbé ká mi mẹ́mi
me. Hey me. Or when he healed Tony with 260,000. Maybe another 270,000. Hey me na here. When since 260 winning me here, another 260,000 in that year. They feel with the 10,000 of danger where or we make it free of charge. Hey me na here. They figure Air Force in here, not here. Ma ije wewe nije wewe. Yokba ni ata mo wani ya yin. Enuta ma na egu na mo na nzofa. Den ni go yego wewe wa no ri eke. Ni wa be agbejo a. Ah to ga gu ye wa ta ma leke. But she said, oh, you don't have money where Tona 260. He did the 260 men. Oh my, he look high. Yeah, me. Mama, tell me they're okay. Mama, very. Yeah. They're not prepared for that. Mama, the mama book. Why like a quid by now? A quid by now. Okay. Now, before I do it, not another no yatama. Yes. And they kill the water. You know, we said what they were doing, but we are killing at the end now. In a way, Manana. Otama said, where we Tabema where Otoni Mumeni and go working, where 260,000 or winning Yakin, but Minaya with 270,000. You 10,000 of them where was a demand and I 260 out time, 260,000 work family. Oh, you need 10,000. I don't know where you know, they will exactly 10,000 and we are the side of America. But you don't get where we are good, where Oma can't body anyway. You know where you woman bomber who is setting. And I were since 10,000 naira, or I is on or not, I wouldn't worry. Woman say, they be no more who did not go job. Any time I went anywhere 260. EJ, Otona, if you are 270, if you are or might take our horse, or then 260, may not take our horse, you may take a video. Then I better run in Mogitama where the other member where you know, can you? Mother that a mammy. No man, not do a megina home. I know you have to know when you hear 260 work banning, and I wear 10,000 no can no boy you can wear. I was a while away, but also never did enough. West one, Jano, and over here, or Suluberi, who are Pano, Guinea go near you, no near where the year. We made another one, and Jano, made another one. Doya cookie me. To be me, then you going to work here to now. Who will tell our what you going me? You know what he only killed to now. Ye, West. Sato. Echo ya warrior, no. Okay, me want you to but I beg again, may you little sound here. It's time. No matter already, now with the old job. No way, may me and your song. Oh God, we soon, however, we are any good. Hey, Anna, what minute of our reading and one in I kept it. And in your what each of us, okay, Abuja, we bojo. Hi, Abuja. Oh, you know, Yakotori. Oh, galactic bay. Ajaja, who panijo. I'm not going to Latin. Hey, no, what does you? He may tell you, Coco. That is say, ah, Bevona.
Dime wa no wa we wa yi ya gbari o to vi gba ife to. Ame ku me simi e. We ka mi o. Hey, oh ya gbe mi to. E o be. Benu we wa ta na. Da gwa wa. Ogo afie bo. Oga, o wa dume. O ya we here. Oga. E ni me wa mo sese na. E ke ni me ni do cho. O ma te ko me ni la to na go ya. Ma e be no ji e. No, my sister, I know we need to wine. A case what I'm your way. When we can when I'm any potty not Jack carry now. Why, well, you are I trust you. Trust him. Oh, what? Oh, what? Yeah, baby. Yeah, what me ever say what I own. You trust you, Anna. Alpha, again, any moment, oh, yeah. Only. Dada ya ye. Ero ba go e. Isan. Ero ni san. Jesu. E mata. Oji na ebo ka na e o mujomugo. Iki ati temi na be deri o. Wi o bia mi e ko re ti gbagbe. E se ti ye na. O ta ni. Ai. Iwa for copy wona. E ze de ya ka. O te wa ya. But in Marshall in here, what I need, and my married. But I have your guide that did a scene. I don't know what to see. I didn't worry. I'm over this new up in his house. I trust you. Oh, yes, it's Dario one. Emi anori agbe yo. Amiongho, wana uwebe yo. Okay. Nani. Mimi wa bege we na onyewe wasime. Onyewe wasime we kedeme na panya. I do aka ma we iro am yiki. Maybe the way behavior won mo pove. We si kakabo. Wa we ni fi gwe ni fi value to ya kama we si ya wa we. Na ma se le yo. Me ka bo mo we se ka bo. Ndona we do fia da gbon we rie. Ko be le la we ya wo. Me mai te ka wa gbon ati. Why is it okay? I am going to say okay. Ah, see, a life in my hand. Oh, you know me where the no salo boy you ya. Or you who by way one worry or the Lukian when I hear Ra who hear in a hand. The I Vama Quali be me or any settle. Or say we not go tasse, we look be a tasse, we look go tasse. You know where or real or him, am I pure? You know that I pure, your question you do you are pure. I was a good dinner or how I be. Oh, yeah, Oh, yes. oh, where? Cabo. My sugar may put the off way. Can work with some of you. Yeah, we'll walk where I didn't know where. I will walk at you to say, yeah. Emi anori agbe yo. Yeah, what baby became on you was on you was in it. When Imonu were in the ma, Imonu were do feeling in ma, all you that way. Only know where a dog banner who was in that. Here where a movie run no setting bow to Buria. Here where Kubu where will walk home in by we. I want to Billy Carabbian there. That one. Well, it's okay. Baba, you did? I got do. Sir? Sorry.
Go. Oh, yo. Okay, the one I thought you done here. You can't find What about what favor? On the man on the other Yeah, ma. I'll end up here. I'll end up walking. Hey, look up. Yeah, it's okay now. I'll turn up way. Really, guy, I'll turn up way. Kevin, not do you have mega zone where as our gay, without twin. The bomb where una want to bomb da we have fear me, we are getting where or twin up. When the guy on there, I don't mind, I don't mind. Why we one. Why do you want to say the baby give you that? Why did you go? Why is to be a barely go more in the man? Why we with that wine? When the guy on but we know really are here to our white school. Cabo? Why far to our white school? Who that? Every imagine as one or mono school. Oh, Jesus was very good. Making a guard tea, making a guard man. When you can, Why, but my phone is okay. Ula, one magazine, I'll guys, and my liver, not magazine. It's okay. Go on. I got to. Sir. Oh, yeah, now. Oh, yes, If you want to come around where the matters are sour, on my Omani. You want it? Hello, okay, I'm going to use a long. I have used a go. If you could do it. What the idea? Why come I wear? You come here. Also, at desert. Okay. Or you know, what my well, I would tell her that. Yeah, thank you. Second. He did it. He is. Kai. Only by Hey. go. Kai. I mean, you are boy. Hello, wa. Hey, I'm a roba. Hello. Yeah. Be a worry. Orubo. Kai. Go. Let him, man. Don't want me. Kai. Not be a new one. Kai. Come in, man. Go. Go. We are do. Oh. We are do. You bye you. Kai. Go on. Ije. Aga dore ba. Mine. Oh, yeah. Okay. Mine, sir. It's okay. Aga do. Hello, wa. What are you? Oh, yes, sir. So, yeah, but yes, now. Hey, have you wine? Hey, have you wine? I don't know. Oh, can't you hear? Mano, it's okay, no go. No making a cookie. We're an idea. I'm not coming to say no. They man, I do, man. Sorry, ma. I feel okay, me. I feel like no. What's the matter with you? Yeah. Oh, really? Wow, let's turn out right. Or turn out it one way. On a sense of self fear. I feel like I'm more. Ryan, what way? Ryan got me somewhere. Come.
Go. Hela. Idage wase. Idage wase. It's okay. It's okay. It's okay. What are you? It's okay. Osi idage wase. Idage wase. Don't worry, man. It's okay. 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 Don't say it's okay. It's okay. Oh, so. It's okay. Don't say mama. It's okay. It's okay. Don't say mama. It's okay. It's okay. It's okay. Udovira mi lavo ye ugbo. Udovira mi popa mo. Udovira mi lavo ye ugbo. Iya ya me yomo negi mera. Iya ya me yomo negi me iyo. Udovira mi lavo ye ugbo. Udovira mi popa mo. Udovira mi lavo ye ugbo. Amiongho. Wana uwebenya o Amiongho